Ẹ kú ìrọ̀lẹ́ gbogbo lé, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ní èní ọ̀rọ̀ pàtàkì kan ó jẹyọ. Mo dẹ̀ rò pé aláti àsìkò tó kí a mẹ́nu bà ọ̀rọ̀ náà ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì ká mẹ́nu bà ọ̀rọ̀ náà. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire o. Ọ̀rọ̀ yìí ó tiẹ̀ kan mi, ó kọni lóminú gan-an ni, ó kọni ní ominú gan-an ni. Ọ̀rọ̀ yẹn ó já sí orí ọ̀rọ̀ ti àwọn ikú babayeye Oba Lamidi Adeyemi III ìkẹta, Oba Lamidi Adeyemi kẹta tí wọ́n ti di òòṣà wa ni wọ́n o. Tẹ̀mọ̀ káwọn ọba òòṣà làwọn tó máa ti jáde kúrò nílé ayé òòṣà wa, wọ́n ti di òòṣà wa nìyẹn. Ṣé ní bọ́n ṣe wọ́n tẹ̀ ń bí wa? Ṣé àwa ọmọ èèwọ̀ náà fi lọ̀ wá yìí? Ṣé kò ká yín lára ni ọmọ káàárọ̀ oòjíire? Ṣé bá ṣe máa wò rè? Ṣé bá ṣe máa wò rè? Èèwọ̀ náà fi lọ̀ wá. Mo máa fi àwòrán nǹkan tó ń ṣe yìí, mo máa fi hàn wá. Ẹ má bínú, ìgbàgbé àti change kìíní set mi náà ẹ̀yìn mi. Àmọ́ ọ̀rọ̀ yẹn ká mi lára ni. Season ẹwà ló ń kí yín bí báyìí. Ṣé nǹkan tó fi lọ̀ wá yìí, èèwọ̀ yìí, ó yẹ ká kọ́ o. Àwọn ọba wa kò yẹ kí a máa rí òkú wọn tà bọ́n ṣe ń gbé. Wọ́n tiẹ̀ ẹ mọ̀, wọ́n kàn ṣáà gbé ẹ wo bọ́n ṣe ikú babayeye. Gbogbo ṣẹ́rí ẹ̀sìn, àwọn ẹ̀sìn méjèèjì wọ́n láàyè tiwọn o, àmọ́ wọn gbọ́dọ̀ borí ìṣẹ̀ǹbáyé àṣà ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé tó wà lọ́wọ́ wa. Àwọn bá wa ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé ni wọ́n dúró lórí ẹ̀. Ikú babayeye ó jẹ́ olórí fún gbogbo àwọn ọmọ Yorùbá. Ó dẹ̀ ní àwọn ètùtù kan tó máa ń ṣe. Bọ́lá ṣe máa ń sọ láyé àtijọ́, kò yẹ kí wọ́n máa rí ojú, kò yẹ kó máa rí àwọn ọba wa, ọba Alaafin of Oyo àbí Ọọ̀ni of Ifẹ̀ onírìṣà. A gbọ́dọ̀ máa rí wọn ta bẹ́ẹ̀ yẹn, pé ta bá rí wọn tán máa jáde bẹ́ẹ̀ yẹn nǹkan kan wà. A dẹ̀ gbọ́dọ̀ máa rí òkú wọn. Èèwọ̀ làwọn kinní yìí. Èèwọ̀ la fi ń ṣeré yìí ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire jì. Èèwọ̀ rèé. Ẹ jẹ́ ká fi hàn yín. Inú mi dùn fún àwọn ẹgbẹ́ ìṣẹ̀ǹbáyé tí wọ́n kọ ìwé. Wọ́n ní àwọn lòdì sí pé wọ́n gbé ara àwọn ẹlẹ́sìn, wọ́n gbé òkú àwọn onírìṣà wa. Ẹ má bínú, àwọn ikú babayeye Alaafin of Oyo, ikú babayeye mo sọ, Oba Adeyemi III. Wọ́n ní àwọn lòdì sí pé èèwọ̀ ní kinní yẹn, pé kò yẹ ká máa rí òkú wọn ta. Kódà wọ́n sọ pé Aláàfin gangan fún rẹ̀ wọ́n lòdì sí pé ńgbà tí wọ́n kán tó jáde láyé, wọ́n sọ pé àwọn ò fẹ́ràn pé kán máa gbé òkú àwọn ọba wa síta báyìí. Wọ́n sọ, ó wà núwèé máa kà á fún yín bí. Ẹ jẹ́ ká kọ́kọ́ máa kọ́kọ́ kàwé yẹn, àwa wo kinní. Mi ò fẹ́ pẹ́ rárá lórí kinní. Ó ń ká mi lára. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ kinní yẹn máa pín. Ẹ jẹ́ ká máa rán wa létí. Èèwọ̀ náà fi lọ̀ wá yìí o. Wọ́n dẹ̀ ń fi ṣe àmì ni pé àwọn ti gorí wa, àwọn lólórí, pé ẹ̀sìn yẹn wọ́n ti gbé lé wa lórí. Kódà àwọn ọba wa àti dẹrú wọn ni, ọba wa ti dẹrú wọn, àwa gan ẹrú. Ìtumọ̀ tó ń ṣe nìyẹn o. Ẹ jẹ́ ó yé wa o. Ẹ jẹ́ ó yé wa. Kíní yìí a gbọ́dọ̀ kọ́. Àsìkò tó ṣẹ́rí ọba tí ẹni tó bá máa jẹ ọba, gbogbo ẹ̀sìn ní kọ́ máa ṣẹ̀sìn o. Ẹ lè ṣẹ̀sìn mùsùlùmí, ẹ lè ṣẹ̀sìn kìrìsìtẹ́nì, àmọ́ tẹ́ bá máa jẹ ọba, ẹ máa ṣe ti ìbílẹ̀ làkọ́kọ́. Òun ló kí wọ́n tó dá ẹ̀sìn kìrìsìtẹ́nì lẹ̀, kán tó dá ẹ̀sìn mùsùlùmí lẹ̀, ìṣẹ̀ǹbáyé ti wà. Èmi mo sọ bẹ́ẹ̀. Àwa oníṣẹ̀ṣe á ti wà. Ìyẹn dẹ̀ làwọn ọba wa ń ṣe. Ikú babayeye kì í ṣe nǹkan lásán. Wọ́n ti di òrìṣà wa. Òrìṣà, ẹni òrìṣà. Tọ́lọ̀ mi yé yín, ẹ wò, kí ni ìbẹ́ wo tẹ̀ ń bí mi nínú, mo tiẹ̀ ṣe ń wò, ṣé ló ń bí mi nínú. Ẹ jẹ́ ká gbọ́, máa kọ́kọ́ ka kíní kan fún yín. Ṣé rí wọ́n kọ́ sí máa túmọ̀ ẹ̀, wọ́n kọ́lé ní èdè Gẹ̀ẹ́sì, máa túmọ̀ ẹ̀ fún yín. Wọ́n ní àwọn tí wọ́n máa ń ṣe ìṣẹ̀ǹbáyé, àwọn ẹgbẹ́ oníṣẹ̀ǹbáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n láwọn lòdì sí pé wọ́n gbé òkú, wọ́n gbé ara àwọn ikú babayeye Alaafin Ọ̀yọ́ Oba Lamidi Adeyemi III ikú babayeye, kí Èdùmàrè fẹ́ wọn ṣe
kí tẹ wọn sí afẹ́fẹ́ rere àṣẹ wà. Wọ́n ní àwọn lòdì sí bí àwọn mùsùlùmí bọ́ ṣe ńgbà tó ń gba àdúrà. Wọ́n ní pé ó lòdì sí bí a ṣe máa ń ṣe nǹkan ní ilẹ̀ wa, àwọn àṣà wa, àgàgà àṣà tó ṣe pàtàkì lórí àwọn ọba wa, pé wọ́n bígbà tí wọ́n wọ́ ọba wa ńlẹ̀, ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn. So wọ́n ní ní nǹkan tó sọ ní àwọn ẹgbẹ́ yẹn sọ pé ní Sunday ní ọjọ́ ìsinmi tó kọjá yìí, olórí wọn chairman àwọn alága wọn ìyẹn Adéfábí Dasola àti secretary wọn Fákáyọ̀dé Fáyẹmí Fátúndé, àwọn méjì wọ́n ní àwọn ṣàkíyèsí pé kí àwọn ọba wa Alaafin of Oyo ikú babayeye kí wọ́n tó jáde láyé, wọ́n ní wọ́n ṣe ọ̀rọ̀ yẹn kù pé wọ́n lòdì sí pé kí wọ́n máa fi ara àwọn ọba wa tó bá jáde láyé kó máa fi sí kó máa gbé ta pé fún nǹkan kan àwọn lòdì sí nígbà tí wọ́n láyé náà sọ kínní yìí o. So ó ṣe wá jẹ́ pé nsìn wọ́n tún wá sọ nsìn wọ́n ní pé ó dẹ̀ dùn àwọn pé pé wọ́n gbé òkú ara wọn ikú babayeye wọ́n gbé ta tí wọ́n mi yẹn gbogbo àgbáyé rí, kódà ó wà lórí àwọn afẹ́fẹ́, wà lórí gbogbo àwọn nǹkan íńtánẹ̀tì àwọn pèpè, kódà wọ́n fi wá wọ́lẹ̀ ní kinní yìí. So wọ́n ní pé àwọn lòdì sí gan, wọ́n ti kọ̀wé pé kinní yìí èèwọ̀ ní sọ́dọ̀ wa o, pé àwọn dẹ̀ kọ sílẹ̀, àwọn ti kọ àkọọ́lẹ̀ táwọn ń sìn pé wọ́n ti fi gẹ́gẹ́ bí wọ́n ṣe wọ́n ìbára gbé ara wọn sílẹ̀ bẹ́yẹn, wọ́n ti fi wọ́n wọlẹ̀, wọ́n dìde ẹni pé lẹ́lẹ̀ ló wà, ẹ̀yin náà wò ó, ẹni pé lẹ́lẹ̀ báyìí ni wọ́n ẹṣẹ́ rí. Ohun tó wà nǹkan tá à ń wò nìyẹn o. Wọn ò tiẹ̀ ká wa kún, wọn ká ìwà wa kún, àmọ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ fún wa pé màálù táwọn ló ṣe pàtàkì ju kìnnìkan àgbọ̀dọ̀ mú túlẹ̀dọ̀ wọn, àmọ́ àwọn àṣà ti wá ẹni bọ́ ṣe fi wọlẹ̀, ẹni pé à ń ṣe kan náà lọ́dọ̀ wọn máa ní ká má mutí, tẹ́ bá mutí ilé iṣẹ́ yín wá bàjẹ́, àmọ́ ọba wa ẹ wá ṣe báyìí ọmọ Káàárọ̀-o-jíire ẹ̀yin kan ọmọ Káàárọ̀-o-jíire tẹ́tẹ́ lọ́wọ́ ní kíní ẹ̀rọ rẹ o. Ẹnikẹ́ni lè ṣe ẹ̀sìn tó bá wù wọ́n, ẹ lè ṣe kìrìtẹ́nì, ẹ lè ṣe mùsùlùmí, àmọ́ tó bá ti di ọ̀tọ́ba wa o, olórí ilẹ̀ tà wá, ẹ̀sìn ti wá, òun la máa ṣe, ìṣẹ̀ṣe yẹn gangan ni a máa ṣe, òun dẹ̀ ló máa borí. Ẹ lè sọ pé ẹ fẹ́ wá gbàdúrà ọ, ẹ lè ṣe, àmọ́ pé ẹ ní gbé èèwọ̀ lórí wa ká dẹ̀ máa wò. Gbogbo wọn Káàárọ̀-o-jíire ẹ lè gbé èèwọ̀ sórí wa ká dẹ̀ máa wò. Ẹ jẹ́ kí gbogbo wa ká pariwo pé akọ kínní, pé láti sin lọ ọba, kò sí ọba kan ṣoṣo báyìí tí a tún gbọ́dọ̀ rí ara ẹ̀ ń ta mọ́. Ẹ jẹ́ ká fọwọ́ sàyà ká ṣe kínní, ká sọ pé à ṣe. Àwa gan ṣe báwa lọ́mọ ìlú, àwa ní ká ọmọ Káàárọ̀-o-jíire ẹ jẹ́ àṣẹ kínní yìí báyẹn. Ẹ jẹ́ kí n fi hàn yín ká tún máa tẹ̀síwájú. Sọ wọ́n tún wá sọ ń sìn ní pé àwọn ti kọ ọ̀rọ̀ yẹn sílẹ̀ ń sìn pé wọ́n fi ọba wọlẹ̀. Wọ́n máa tún wá kọ sí pé wọ́n ní àwọn dẹ̀ kí àwọn ọmọ bàbá àti àwọn opó àti gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ àti gbogbo àwọn ọmọ Káàárọ̀-o-jíire lápapọ̀ pé kí akú ẹ̀ṣẹ̀ ìdè o. Wọ́n ní àtàwọn gbogbo àwọn tó ń sin àwọn oníṣàngó náà pé wọ́n ti lọ, ìkànnì wọn ti lọ bá àwọn alálẹ̀ wa lọ́hùn lókè. Wọ́n ní kódà wọ́n ní ọba Adéyẹmí pé ó jẹ́ ara wọn tó ń ṣe Ṣàngó gan ni. Wọ́n ní pé ara tí wọ́n ṣe pé àwọn náà ń bọ Ṣàngó gan. Wọ́n ní ara tí pé ó ti wá di ara àwọn tí àwọn náà máa bọ nìyẹn, ṣọ́rọ̀ mi yé yín. Wọ́n dẹ̀ ní pé ó dẹ̀ dùn wọ́n lọ́kàn gidi gan pé òkú àwọn Aláàfin wa pé wọ́n á gbé sí gbogbo orí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ pé kò dáa, pé ó dùn àwọn gan, kódà ó dùn ẹ̀rí pé mo ṣe ń bá ẹ sọ ó ń dùn mí gan. Àṣà wa ló fi ń wọlé yìí, àṣà wa ló fi ń wọlé yìí wá àwọn lọ́balọ́ba wa ló fi ń wọlé yìí. Ẹ jẹ́ ká kọ́, ẹ jẹ́ àkọ́ o, ẹ jẹ́ àkọ́.
adẹ̀ ń sọ ọ́nà sọ pé àwọn kan sì pé àwọn ò fẹ́ kí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn kọ́ máa bí wọ́n béèrè pé a sọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ àbí wọ́n gbégbèsè ṣùgbọ́n lọ́ ṣe kínní wọ́n ní kódà àwọn ti ṣàkíyèsí pé inú kan báyìí náà tún ṣẹlẹ̀ ó wáyé ńgbà tí Olúbàdàn of Ìbàdàn Ọba Sàlíù Adétúnjì kọ́lọ́n fi kí Èdùmàrè tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere àwọn náà ti di òòṣà wọ́n ní pé ńgbà yẹn àwọn náà wọ́n sọ̀rọ̀ ńgbà yẹn àwọn jáde wọ́n ní irú ìwà báyìí pé kọ́ máa gbé àwọn ọba wa síta pé ó jẹ́ àwọn nǹkan àṣà burúkú tí kò gbọdọ̀ wáyé mọ́ wọ́n ní pé kò gbọdọ̀ wáyé mọ́ mo dẹ̀ fọ èmi náà faramọ́ àbíkílẹ̀ ní mo wí báwo lè ṣe lọ́rọ̀ ìsìn èmi náà ẹ yẹ kí gbogbo wa faramọ́ kìíní ni aláàtì kọ́ ni so wọ́n ní pé tí pété àbá kọ́ pé bí bàtà wa fẹ́ pa ìwà wa àṣà wa èdè wa a fẹ́ pa àrùn ni n tó sọ nìyẹn o sọ̀rọ̀ mi yẹn yín so wọ́n ní gbogbo àwọn ọba wa àwọn lọ́balọ́ba wa tán wà nípò wọ́n láti gbé ìgbésẹ̀ kan ní pé irú nǹkan báyìí kò wáyé mọ́ gbogbo wa ní kíní kan a gbọ́dọ̀ jọ tán máa ṣe é báyìí níwájú wa ẹ̀sìn kẹ́sì tán máa ṣe aláti kọ́ so wọ́n wá kí àwọn oníṣàngó tán wá síbẹ̀ ǹjọ́ yẹn pé wọ́n bínú pé wọ́n ní sùúrù wọ́n fúnra wọn ní ìrẹ̀wẹ̀sì wọ́n ṣe sùúrù torí nǹkan tí àwọn mùsùlùmí ṣe àtàwọn christian bí wọ́n fi ẹ̀sìn wa àṣà wa àtàwọn wa wọ́n fi wọ́lẹ̀ gbogbo ẹ̀ wọ́n fi gbogbo wọn wọ́lẹ̀ ní. wọ́n ní àmọ́ bí àwọn oníṣàngó bọ́ ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ yẹn pé ó fi hàn pé àwa pé a ní sùúrù pé ara pé à ń bá àwọn ẹ̀sìn tó kù náà ṣe pẹ̀lú bí wọ́n ṣe rí wa fín pẹ̀lú àṣà tiwa wa àtẹ̀sìn tiwa sọ mi yẹn àmọ́ àwa láti kọ́ o ó dá bọ́ ṣe yẹn àmọ́ láti kọ́ wọ́n lè sọ pé àwọn fi àsìkò yìí bá rọ gbogbo àwọn ọba ìlú nílẹ̀ Yorùbá pé káwọn náà ṣe bí Ọba Lamidi Adeyemi III kí wọ́n tó jáde láyé bọ́ ṣe ń gbé èdè àti àṣà àti ìwà àti ìṣe àwa ọmọ káàrọ̀-o-jíire lárugẹ pé ó ṣe pàtàkì so òun náà ni pé wọ́n dẹ̀ jẹ́ pé àwọn ìṣẹ̀ṣe yẹn òun ló jẹ́ àmì àwọn olórí ìlú wa tán ń wọ fìlà ọba kápẹ́ bẹ́ẹ̀ yẹn tí wọ́n mi yé yín so wọ́n tún kí àwọn oníṣàngó yẹn lẹ́ẹ̀kan sí pé bóyá wọ́n ṣe ní sùúrù pé ó jẹ́ àpẹẹrẹ nǹkan tí àwọn tó kù lè kọ́ ọgbọ́n lára ẹ̀ ṣọ́nà mi yé yín so mo kàn fẹ́ kà bẹ́ẹ̀ yẹn mo kàn ká fẹ́rẹ́fẹ́rẹ́ ni má bínú tí ìtumọ̀ yẹn ò bá jágara àmọ́ mo kàn gbìyànjú díẹ̀ ni mo kàn kà mo túmọ̀ ẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí èdè Gẹ̀ẹ́sì náà fi kọ́ ẹ wo bọ́ ṣe wọ́n fi ikú babayeye tán jáde láyé Ọba Adéyẹmí Lamidi Adéyẹmí III wọ́n fi wọ́n wọ́lẹ̀ ni ó dẹ̀ yẹ kí gbogbo àwọn ọmọ káàrọ̀-o-jíire pátápátá àti lọ́kùnrin lóbìnrin lágbà lọ́mọdé o ká kọ́ aláti ká kọ́ torí ọmọ ọkọ la wá sọ́ọ̀mù yẹn ẹ jẹ́ kí n wá lọ sí fídíò yẹn ó ká mi lára mo ṣe ń wò ẹ máa wò mí ní pẹ́ kúrò lójú kí ni máa kàn sọ̀rọ̀ díẹ̀ ní kí ni máa kúrò ẹ máa wòran o mò ń bọ̀ o. tọ́ wọ́n ti gbé mọ́tò wá náà. sẹ́yìn bá ṣe ń gbé òkú àṣírí bá ṣe ń gbé ẹ̀wòrán yóò tiẹ̀ fẹ́ ìwọ̀sílẹ̀ yìí. kò yẹ kí irú nǹkan báyìí wáyé lára torí kò tẹ̀ yẹ ká rí irú nǹkan báyìí rárá ni kò dẹ̀ yẹ kó àwọn ẹ̀sìn àwọn ẹlẹ́sìn tiwa ti ẹ̀ṣẹ̀ ń báyé wa gan ló yẹ kó wà nítòsí ọba wa tí wọ́n ti jáde láyé tán ti wàjà Ọba Lamidi Adeyemi III kí Èdùmàrè tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ àwọn òòṣà wa kò yẹ kí ẹ̀sìn míì fọwọ́kàn wọ́n torí bá ṣe máa ń ṣe nìyẹn mo ṣe ń wọ kíní ìṣe ló ń ṣe nínú ń bí mi. wọ́n wá pélé wọn lórí wọn pé kí ni wọ́n ẹ̀rí pé wọ́n wọ́ wa lẹ̀ ni wọ́n wọ́ wa lẹ̀ ni.
àwọn fìlà yẹn ẹ wo fìlà o ẹ wo fìlà ẹ mọ̀ pé àwọn fúlàní àmì àwọn fúlàní nìyẹn o pé àwọn ti gorí wa sẹ́yìn àwọn pé ọba wa ilẹ̀ yẹn o ó ti di tiwọn. A gbọ́dọ̀ kọ́ kínní wọ́n fi hàn wá nìyí wọ́n fi ṣàpẹẹrẹ pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí gbogbo àwa Yorùbá nìyẹn afẹ́ akọ̀ àbí kò yé yín ni wọ́n ń pòwe fún wa nìyí pé àwọn lórí ilẹ̀ tiwa àwa láti dá padà fún wọn pé àjèjì ni ẹ ti gbàgbé ààyè yín a máa rán yín létí tí ọ̀mí yẹ yín a rán wọn létí a dẹ̀ máa rán wọn báyìí alọ́ ní alọ́ rámirámi pé irọ́ o ẹ ti kọjá ààyè yín ẹ dẹ̀ lọ́dọ̀ wa ẹ tún kìtìkìtì ẹ tún padà wá mọ́ alọ́ ní ẹ dẹ̀ padà wá mọ́ àṣẹ wà. ẹ wọ́n bọ́ ṣe ń ṣe ikú babayeye òrìṣà wa wọ́n ti kọjá yìí o ẹ̀mí sọ o ẹ̀sìn ó láàyè tiẹ̀ ẹ̀sìn kìrìtẹ́nì láàyè tiẹ̀ ẹ̀sìn mùsùlùmí ó láàyè tiẹ̀ lórí ilẹ̀ tàwa ìṣẹ̀ǹbáyé àṣà tiwa ìwà wa ẹ̀sìn wa òun ni àkọ́kọ́ ẹ̀sìn tó kù wọ́n lè borí ẹ̀ èèwọ̀ tá a bá pè nǹkan léèwọ̀ ní lẹ́sìn tiwa ní àṣà tiwa o èèwọ̀ náà ló máa jẹ́ èèyàn kan ò lè wá láti ẹ̀sìn kankan sọ pé ẹ̀rọ nǹkan tẹ́ ń pè ní ìwọ̀sí yẹn ó dá irọ́ àbá wọn di nǹkan wọn lórí ẹ̀sìn tiwọn kọ́ má bá wa du nǹkan wa kọ́ má sọ fún wa bí bóyá nǹkan tí a pè léèwọ̀ ó jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ àbí rẹ̀ kó kàn wọ́n àwọn ò dá sẹ́sìn wọn kọ́ má dá sí ṣẹ̀ṣẹ̀ wa kọ́ fi wálẹ̀ bá ṣe ń ṣe torí báwọn bàbá ṣe ń ṣe wọ́n ní ká ṣe bó ṣe ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí ṣé mọ̀ pé èèwọ̀ yẹn tá mọ̀ tó máa ṣẹlẹ̀ ta ló mọ̀ ṣé mọ̀ pé èèwọ̀ wọ́n fẹ́ bàlújẹ́ mọ́ wa lọ́wọ́ ni nǹkan tó ń pè lé èèwọ̀ tó máa gbé tá bá ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ ṣé mọ̀ pé à ń fi afẹ́ dà lúrú nìyẹn wọ́n fẹ́ dà lúrú ṣé kò tí ì yé yín wọ́n fẹ́ dà lúrú ẹja àsọjí o ọmọ káwé wọ́n fẹ́ dà lúrú mọ́ wa lọ́wọ́ adẹ́gbọ́dọ̀ kọ́ ẹ máa wòran o. ẹjọ́ bá mi fọ ọmọ mi sókè. ẹjọ́ ní bàbá ó yẹ ẹjọ́ fún mi. wọ́n ti tàwọn ẹ̀. ẹ wo bó ṣe pélé ọ̀ọ́nì rìṣà ẹ má no ikú babayeye Alaafin of Oyo ẹ wo bó ṣe pélé wọn lórí kò sí ìwọ̀sí ní gbogbo kíní ìtẹ̀ ń wò yìí ìwọ̀sí ní láti bẹ̀rẹ̀ lẹ̀ ìwọ̀sí pátápátá láti bẹ̀ yẹ o. ìwọ̀sí adẹ̀gbọ́dọ̀ pátápátá gẹ́gẹ́ bí ọmọ báwo òjìrì ilé yìí kì í ṣe láti bẹ̀rẹ̀ èèwọ̀ náà fi ń ṣeré yìí ṣé wọn pé nígbà ayé àtijọ́ àwọn ọba ó ní àwọn kan tẹ́ pé àjẹsára tẹ́ pé tán máa ń ṣe kò yẹ káwọn èèyàn tẹ̀ wá ń tòsí báyìí tá mọ nǹkan tí gbogbo àwọn lè ǹjọ́ mọ tó ń fọwọ́ kọ̀ bẹ́yẹn ǹjọ́ mọ tó máa ṣẹlẹ̀ ǹjọ́ mọ náà fi ìwọ̀sí lọ báyìí ẹ jẹ́ ká kọ́ ọ́ torí àṣà wa náà fẹ́ wọ́n sọ fún wa pé àwọn ti gorí wa àwọn ní. kódà àwọn ọmọ Yorùbá gan ó yẹ ká mọ̀ pé ara tó ṣe ká máa sọ ìtàn wa rèé o èèwọ̀ náà fi lọ wá yìí àwọn ọkọ̀ tún rẹ̀ níbẹ̀ yẹn kò yẹ kán òwe náà pa fún wa pé a ti gbàgbé ilé àwa gan ó yẹ ká rántí sìn ó yẹ ká rántí o torí tí àjèjì bá wá tó ń sọ fún yín pé báyìí lẹ ṣe máa ṣe nǹkan yín lórí ilẹ̀ tí yín ẹ ti sọ ìtàn yín ló ń sọ fún yín yẹn ìtumọ̀ àbí kò yé yín ẹ ti sọ ìtàn yín ló ń sọ fún yín yẹn. babayeye ló ṣe báyìí. ẹ wo mi ò lè wo mọ́ mi ò wo mọ́ dá dúró mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí ọba Adéyẹmí Lamidi Adéyẹmí kẹta òrìṣà wa
ikú bàbá yèyé kí àwọn alálẹ̀ kí wọ́n tẹ yín sí afẹ́fẹ́ rere kí wọ́n dẹ̀ gbà yẹn ti di òrìṣà wa báyìí adẹ̀ kí yín adúpẹ́ fún eré gbogbo bẹ́ ṣe wà pẹ̀lú wa kódà àwọn sì pé ẹ faramọ́ ẹ ṣe ẹ gbé ẹ̀sìn wa lárugẹ lọ́rọ̀ ìyẹn pàṣàngó adúpẹ́ lọ́wọ́ yín àmọ́ nsìn tó wá kù sí ni pé àwa ọmọ a gbọ́dọ̀ kọrú nǹkan báyìí mi ò fẹ́ wò mọ́ má dá dúró ṣé nínú ń bí mi mo ṣe ń wo kíní ó ń bí mi nínú báwo lẹ ṣe rí sí ẹ kọ àwọn ọ̀rọ̀ yín sí abẹ́ nǹkan tẹ́ wò yìí mi ò ní sọ̀rọ̀ pẹ́ jù ẹ jọ ẹ bá wa pín ètò ìbára ṣe ń bọ̀ ó ń ká mi lára mi ní pọ̀rọ̀ tí máa ní kókò dùn mí mọ́ ń purọ́ ni ẹ wò ó ní wá rèé ẹ wo bọ́ ṣe ṣe ẹ wò kò bọ́ sí kò sunwọ̀n rárá ni ẹ̀yin náà ẹ jẹ́ kí gbogbo jáde o kakọ́ ẹ bẹ̀rẹ̀ sí kọ́ àmọ́ wa o èèwọ̀ ni àwọn ọba wa sẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ fi òkú wọn máa hàn báyìí èèwọ̀ ni tábàdẹ̀ ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ bígbà tá fẹ́ pa lóru kì í ṣe pé bígbà wọ́n fẹ́ pa ìlú yẹn run kọ́ gbà á òun náà ṣe yìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn olórí wa dẹ̀ ní ọba ẹ jẹ́ káwa ọmọ kakọ o ẹ jẹ́ akọ àrùjù báyìí lọ mo kí yín o mo kí gbogbo ọmọ káàrọ̀ jèrè bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá a máa pín Citizen Network ló ń kí yín láti Odùduwà TV Radio àti máa rí yín àmà bá yín sọ̀rọ̀ àmà rí yín àwa la máa wá ẹ̀yin la máa bá láṣẹ ìtumàrí ẹ ṣe àmọ̀ tí mo nǹkan tí mo ń sọ ṣá pé bàbá a tún máa wá lórí ètò láìpẹ́ yìí so ẹ darapọ̀ mọ́ wa ẹ ṣeun mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ẹ ṣeun adẹ kí Ọlọ́run kí àwọn Èdùmàrè kí àwọn alálẹ̀ kí wọ́n tẹ ikú bàbá yèyé Ọba Lamidi Adeyemi kẹta kí àwọn alálẹ̀ kí wọ́n tẹ wọn sí afẹ́fẹ́ rere ẹ ṣeun ó dìgbà kan náà àrùjù báyìí lọ ẹ bá wa pín ètò ìbára ṣe ń bọ̀ Citizen Network ló ń kí bíbá lẹ́ẹ̀kan sí ẹ ṣeun adúpẹ́ ó dìgbà kan náà ó dàbọ̀.